kú dédé wòyí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko. Àkó àkókò yìí. Àwọn ọmọ Odùduwà ayé wa òòrè. Bẹ́wà bá di méjì yóò dogun, méjì bá di méjì tá a bá fẹ́ takun yóò díje. Tí àti abárè tí àwọn ọmọ Yorùbá lábẹ́ àkóso olórí oko káfàtà bàbá wa emeritus ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ṣe ṣàgbékalẹ̀ ètò kan àrà ọ̀tọ̀ tí a ń pè ní ẹ̀wá Ọ̀rànmíyàn láti tẹ́ ìṣòro kòpọ̀kò kéré lórí ọ̀rọ̀ olówó dé gbogbo. A pe fọ́ǹdì ní Ọ̀rànmíyàn Ọ̀rànmíyàn. Kí ni tẹ́ẹ̀ta ọ́fíìsì yẹn ni pé ibikíbi tó bá ń gbé lórílẹ̀‐èdè ayé ibikíbi tó bá ń gbé nǹkan tó bá owó tó bá ná bẹ̀ mẹ́wàá náà ló máa fi sí. Tó bá ń gbé Nàìjíríà $10 lóṣooṣù. Tó bá ń gbé Amẹ́ríkà $10 lóṣooṣù. Tó bá ń gbé Britain £10 lóṣooṣù. Tó bá ń gbé Europe €10 lóṣooṣù. Bẹ́ẹ̀ ni káàkiri ayé pátápátá. Ẹ̀wá Ọ̀rànmíyàn mẹ́wàá la ó máa san lóṣooṣù. Ìyẹn lọ́wọ́ ìlú tá a bá wà tó jẹ́ wípé tí àwọn ará Amẹ́ríkà bá ti ń san $10 ni àwọn ará Canada ó máa san $10 ní ará London ó máa san £10 àwọn ará Europe ó máa san €10 tí gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá ó sì máa san $10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká mọ́ fàkókò ṣòfò nípa bá a ṣe lè sanwó wọlé sórí Ẹ̀wá Ọ̀rànmíyàn yìí ní gbogbo ìlú tàbí orílẹ̀-èdè tẹ́ ẹ bá wà. Ẹ̀yẹn sáti tẹ www.ysdm.org/donate lọ́kàn ni yóò gbé ìwọnú àsùnwọ̀n tẹ́ ẹ ti lè sanwó wọlé. Bákan náà ni tó bá ṣe paper transfer ni ẹ tẹ finance@ysdf.ca. Tó bá ṣe Stripe transfers ni ẹ tẹ finance@ysdf.ca. Zelle fún àwọn tó wà ní Amẹ́ríkà nìkan ẹ tẹ finance@ysdf.ca. Email transfer fún àwọn tó wà ní Canada ẹ tẹ finance@ysdf.ca. fún àwọn tó wà nílùú Nàìjà UBA la ó máa sanwó sí account name Ọ̀rànmíyàn multipurpose cooperative account number.